tèmi ẹ káàárọ̀ kí ló sọ ṣáájíire mi mọ̀ pé wàhálà ti ṣẹlẹ̀ lórí ìta lánàá mi mọ̀ pé everywhere ti ó ti ní sùúrù Portable mi mọ̀ pé gbogbo nǹkan ti bàjẹ́ mo ṣe jí láàárọ̀ báyìí mo kàn rí fídíò tó ti sẹ́ẹ̀dì pa sí mi lórí Facebook WhatsApp mi ní kí n lọ gbọ́ latest pé Arejan ó ti drop banga fún Lizzy ẹ̀jẹ̀. ẹ̀yin èèyàn Mamacita máa tutù jáde lórí orin tí Portable Arejan ṣe fún Lizzy Anjorin o ọ̀rọ̀ yà bí mi ta ló máa parí ìjà wọn ìjà láàrin Portable Arejan àti Lizzy àti àwọn Mamacita náà o ẹ wá gbọ́ ohun tí Mamacita sọ lórí orin tí Portable Arejan ṣe fún Lizzy Anjorin. Ẹ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa ìkànnì King Fast Gist TV. Ẹ gbọ́ ohun tí Mamacita sọ lórí orin tí Portable Arejan tó ṣẹ̀ṣẹ̀ ṣe jáde fún Lizzy Anjorin. ẹjọ́ sí olè. Yebo.
ó ti di gbólú. Bàbá yìí tó pa Lizzy. Ẹ̀sọ́ ẹlẹ́dẹ̀ yìí Lizzy. Lizzy léwúrẹ́ mi ò máa jẹ́. Bẹ́ẹ̀ni, ewúrẹ́ ò kì í gbọ́rọ̀ a tún padà síbi ìyẹ́. Lizzy léwúrẹ́ mi ò máa jẹ́. Lizzy léwúrẹ́ mi ò máa jẹ́. Thank you Portable. Yóò máa jẹ́. Ẹ̀yin tèmi mo ló fẹ́ gbádùn ẹ̀. Bọ̀bọ̀ yìí ó ti fún wa ní master blaster. Lizzy ó ti lọ ṣàwọn tó ju ẹ̀ lọ pẹ̀lẹ́ bébì. A tún máa mú ìtọ́ bá tún mú wá fún wa. A tún máa fi kó tẹ̀yìn tèmi létí. Ire o. Ẹ ti gbọ́ wọn ní ẹ bá ní ajá ẹ̀sọ́ ní Lizzy. Ẹ bá lẹ́lẹ́dẹ̀ ẹ̀sọ́ ní Lizzy. Ẹ bá lẹ́ran ewúrẹ́ ẹ̀sọ́ ní Lizzy o. Àní dààmú o. Àwọn ọmọ wọn ò ní kó wa sínú àgbákò because Lizzy, you shouldn't have abused this man because ó máa bẹ́ẹ̀ tá tán délẹ̀ ni wàláì lórí gbogbo ètò máa ń bù yẹn ẹlẹ́nu ṣùkùṣùkù ẹlẹ́nu gbogbo èèyàn àti gbọ́ àti táyà but òun fún ẹ ní back to back lọ́dọ̀ tèmi o 1,000 Arejan ló win ẹ̀yin tèmi ẹ kọ́mẹ́ǹtì sílẹ̀ ẹjọ́ ta ló win lọ́dọ̀ tèmi Arejan 1,000 ni mo fún ní 1,000 over. ọ̀rọ̀ náà la gbọ́ lẹ́nu Mamacita lórí orin tí Portable Arejan the actor ṣe fún Yeyemesho o. ọ̀rọ̀ yìí ti wá ń di nǹkan míì báyìí. ọ̀rọ̀ yìí ti fẹ́ tojú sú àwọn èèyàn o. ọ̀pọ̀lọpọ̀ ló ní Portable ló ń win àwọn kan ní Lizzy Anjorin náà ló ń win. ọ̀rọ̀ lẹ wá gbọ́ lẹ́nu Mamacita o. ó ní ní tòun ó ní Portable òun ni ó ń win o. ó ní Portable ti wà ní 1,000 views lòún wà. ó ní Lizzy wà ní 0. ẹ má jẹ́ àwa ohun tó yẹ ká wá. ó yẹ kí wọ́n bá wọn parí ìjà yìí ni o. àwa ò dá sí ìjà wọn o. àwa ò dẹ̀ dájọ́. ṣùgbọ́n ẹ̀yin aráalé kí lẹ́yìn náà wá rí sí ohun tí Mamacita tó sọ lórí orin tí Portable Arejan tó ṣe fún Lizzy Anjorin. ẹ bá wa fi sí abala comment section ẹ fi síbẹ̀. ẹ dẹ̀ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa bá a ṣe mú àwọn update wá fún yín lórí ìkànnì King Fast TV òun lẹ wà yìí o.